32 years ago àwa gbọ́ rìsọ́ọ̀tì ẹ̀ Nàìjíríà kábíyèsí Olódùmarè ọdún 2 bí a bá bímọ ńgbà náà tí ọba tí lọ́kọ tó bá jóbìn ó ti máa mú lórí òkè ń ṣọ́ọ̀ṣì ó ti máa lọ mú lọ ilé aláàfáà ẹ dákun ẹ gbà wá ẹ bá yẹ̀ wò ó kò tí ì rọ́kọ orí rẹ̀ ó ti fẹ́ lélẹ̀ o. Babangida ló ṣìwé rẹ̀ l'Àbújá àwọn lókọ èèyàn pàtàkì gbogbo ohun tí wọ́n pè ní gbajúmọ̀ ayé ló péjọ ọbẹ̀ àwọn gbajúmọ̀ Nàìjíríà ni o inú wọn Buhari nìkan ni mo rí gbogbo àwọn tó fà wá sẹ́yìn pátá tí wọ́n fọwọ́ lọ síwájú Nàìjíríà ẹ̀yìn pátá gbogbo wọn péjọ ọbẹ̀ Ọlọ́run wọn mọ̀ kó àìbínú Ọlọ́run sì rí gbogbo wọn lórí ìjókòó Abdulsalami ọ wà ń bẹ̀ tí ń rẹ́rìn ọbọ̀ Ọbásanjọ́ lọ́wọ́ ìyún náà ń kí o sí ọjọ́ o tó gbẹ́bí fáláre tó gbáre fẹ́lẹ́bí ọ̀tọ̀ lẹ́ni tó dìbò tó wọlé ọ̀tọ̀ lémi tí n ò dìbò tí n ò ṣe gbá tẹ́ lọ rè gbé wá nù lé pé kí n wá selection pàjáwìrì Ọlọ́run ó dáa. ká tó lọ sí Amẹ́ríkà single system dáhùn. Ọlọ́run tí mo wù funfun jáde kúrò dúdú Ọlọ́run ó dáa o. Ọlọ́run tí mú ògè kúrò nínú yangan tí máa yọ èrí sọ́tọ̀ Ọlọ́run ó dáa. ká tó lọ sí Amẹ́ríkà. Ọlọ́run tí máa yọ kókó kúrò nínú iyán Ọlọ́run ó dáa. Wá gbọ́n tí Babangida wí ó ní gbogbo òdìbò tó lọ ìbò June 12 pé gbogbo ẹ̀bi rẹ̀ ẹ máa kó lé lórí òun ló ń jẹ̀bi ẹ̀ ó kú ti mọ̀ pé kò sí ní tẹ́sí kí lẹ fẹ́ ṣe ọ̀dà sọ́fọ̀n wá fìrùnà gbá láti ìgbà ó ti sọ ọkọ̀ sínú ìwé rẹ̀ ǹtẹ́ fi mọ̀ wípé olówó ò ní fowó rẹ̀ lẹ̀ fólòsì náà bí ẹlòmíì ti ń wá tí ó jẹ tí ò rí tẹ́ ẹ bá gbọ́yè bílíọ̀nù tó gbé bílíọ̀nù pa tí wọ́n pa níbi ìfilọ́lẹ̀ ìwé àwọn èèyàn lóko ẹnìkan gbé 5 bílíọ̀nù ńlẹ̀ Danjuma gbé 3 bílíọ̀nù ńlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bílíọ̀nù bá ń ré lura wọ́n ti sowó Nàìjíríà di yẹ̀bùyẹ̀bù. Kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ọ̀lárágbárígbé ọba tí gbálá kejì àtò ọ̀sẹ̀ o ọba mi láyé Ọlọ́run tí gbèké tí máa wo èké mọ́sálásí báyìí. ọba jókòó tèké mọ́sálásí ọba tí máa wo èké ní ṣọ́ọ̀ṣì ọ̀pẹ̀lẹ̀ òṣèké èkì ni ọ̀gbọ́n tí fá ń wí èyí tí fá bá ń wí ló yẹ kí babaláwo sọ ṣe fúnlé o ohun òrùlé ṣe fájà ló pọ̀ ṣe fúnlé ohun òrùlé ṣe fájà ló pọ̀ ẹ tẹ́tí ẹ gbọ́ wọ́n ti lajà ló lẹ́rù pẹ́ẹ́pẹ́ ń parọ́. Kábíyèsí Olódùmarè òótọ́ ní ọ̀padà borí èké ó lè wá pẹ́ ẹ̀wọ̀ èèyàn tó ti kú tọrọ Júùnù 12 tí ò rójú tú ẹ̀ tí ẹ bá bí lóde ọ̀run pé ìbò t'Abíọ́lá dìbò ni wọ́n pè wọ́n ọ̀ká o àwa ti ẹ̀ dúpẹ́ pé bí rọ́bà lọ lógún ọdún ó ti ájogún ọdún lọ bí rọ́bà lọ lọ́gbọ̀n ọdún àtọdún méjì ọjọ́ kan lóòótọ́ bá Babangida gbé kò lè gbé mọ́ ó gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ó kùbi tí ó já sí jẹ́ nkọ́nù ìwé fún wa ògùn tí wọ́n ó ṣe wọ́n ti mọ̀ pa adojú ẹ̀rú náà ni
ó ní Abiola ó ní ó jáwé olúborí nínú ìbò tí wọ́n di òun àti Tova ẹ ṣe àgbè fún ẹ kéde ẹ ìjọba Nàìjíríà ò sì tọrọ àforíjì lọ́wọ́ ẹbí Abiola lóòótọ́ wọ́n fi oyè tó lágbára lórílẹ̀‐èdè yìí dá lọ́lá lẹ́yìn ikú campaign lẹ́yìn ìdìbò Buhari tiẹ̀ kúkú gbìyànjú tiẹ̀ díẹ̀ kúrò pọ̀ gbọ́ fìrìfìrì ọ̀rá sí rí i pé Abiola wọlé o evidence rèé o ṣùgbọ́n kò ságbára tó nígbà náà àwọn tí a dojú ẹ̀rú tí wọn ò bá sọ báwọn kò sí tí Nàìjíríà lè ṣe ìyàwó Abiola gbé náà nù Yorùbá wa. ìkúnlẹ̀ làdúrà bí wọ́n ti ń bọ̀. àwọn kan ní tí Abiola mu tó fi kú àwọn kan ní ó ṣe gbá ni àwọn kan lọ́rọ̀ ìròyìn tí ẹ wá mú bá wípé ẹ̀ẹ́kọ́ máa lọ lé wọ́n lọ rè múra ẹ̀ lẹ́sàn míì wípé ìròyìn ló fún ṣọ́ọ̀kì èyí ó wà wí tolódùmarè ní ọ̀sẹ̀ sọ́jà kan tó jẹ́ ajagun fẹ̀yìntì tó sọ̀rọ̀ ńjọ́ ní lórí Facebook tó sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti gbé e tó sì sọ nípa Abiola àṣírí tó farasin gbáà ni tó sọ ọ́ lágbára díẹ̀ kì í sọ̀rọ̀ orí rédíò ikú tọ́lọ́pàá Abiola ọ́ lágbára díẹ̀ ẹ̀yin náà lè lọ wò ó lórí Facebook ikú tó sọ pé ó pa Abiola ikú tó lè ní ikú tó jẹ́ pé tí n bá sọ lálẹ́ yìí lórí rédíò ọ̀pọ̀lọpọ̀ ò ní rọrùn sùn ṣùgbọ́n ẹ̀rí dà ọ̀rọ̀ kò sẹ́rí kò sì sọ̀rọ̀ lọ́rọ̀ rédíò èèyàn gbọ́dọ̀ wàá já ní tí ọ̀sẹ́rí rẹ̀ èèyàn gbọ́dọ̀ jálulẹ̀ gbé èyí tó ń sọ ni pé aṣọ t'Abiola wọ̀ ń jọ ó kú kí wọ́n ó mú un jáde tí a bá rí i pé rọ́ lòun pa o aṣọ tí Abiola wọ̀ níjọ́ ó kú kí wọ́n ó mú un jáde àwọn owó báyìí tó jáde ní Central Bank níjọ́ Abiola kú ọkọ̀lá t'Abiola kú tí ẹ ti ń gbowó yẹn lẹ̀ kí ni wọ́n fowó ọ̀hún ṣe owó tábùsàlámì tí wọ́n ọ̀dà pé kí Central Bank ó gbé wá àwọn bàálù tó gbéra látàbújá tí kan rèkó tí kan lọ sí apá west lọ́dọ̀ wa tí kan lọ east nílẹ̀ Ìgbò kí ló lọ ṣe. ẹni ó kú ló kú gbé Kùránì ní má jẹ́ wọ́n pa o ṣọ́ra fún ẹ̀mí rẹ̀ dáadáa o má jẹ́ wọ́n pa o tí a bá pààyàn Nàìjíríà wà láì ó kú gbé Nàìjíríà ò sì ṣe é kú fún torí tí a bá ti ń sọ pé lógun lẹ́kọ̀ọ́ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ bá ti ń sọ pé lógun lẹ́kọ̀ọ́ nígbà ọba yálẹ̀ ẹ̀ mọ̀ pé àṣejù tiẹ̀ náà pọ̀ ní ó padà gbẹ̀yìn lógun lẹ́kọ̀ọ́ ẹ mẹ́ta wọn lóhùn ṣe bí gbogbo wọn jọ ń kówó jẹ náà ní ara kan náà ni wọ́n U-turn about turn U-turn ẹ bá sì padà lẹ́yìn èèyàn ìjẹ́bà tẹ̀sẹ̀ yín oró ọlọ́run tó fún ọlọ́run bàárẹ̀ o ọba tọ́mọ̀dé ayé ọba tọ́mọ̀dé ọ̀run òmìmì tí mi gbogbo ìlú lògbòlògbò ìwọ tó mọ àṣírí ikú tó pa Abiola àṣírí ikú tó pa Abiola tó jẹ́ pé kedere lọ́hàn sí ọ Olódùmarè ìwọ tó dá gbogbo àwọn ànábì àtàléfà rẹ̀ tó dá gbogbo àwọn òjíṣẹ́ ńláńlá tó ti wá tó ti lọ ọba tó mọjọ́ tí ẹ̀mí tí ń sọ̀rọ̀ ìjọ tí ó pin ibi tí ó pin sí ọlọ́run ló mọ bí ẹ̀mí gbé lè pin ènìyàn ò mọ bí ẹ̀mí gbé lè pin ẹ̀jẹ̀ ń dánu dúró díẹ̀ ọ̀rọ̀ nípa ìwé Babangida náà ni à ń gbé yẹ̀wò Babangida ti jẹ́wọ́ ó ti ka warawara nínú ìwé ẹ̀ wípé MKO Abiola
kándídéètì ẹgbẹ́ ẹlẹ́sìn lọ́jàwé olúborí nínú ìbò tí wọ́n dì ní nǹkan bíi ọdún 2022 sẹ́yìn. ó sì jẹ́ kí wọ́n mọ̀ wípé àṣìṣe ọ̀hún ọwọ́ àwọn ló ti wá. ìjọba àwọn fa ìjọba òṣèlú orílẹ̀-èdè nàìjíríà democracy ọ̀fọwọ́ aago rẹ̀ lọ ẹ̀yìn. ṣùgbọ́n àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé nàìjíríà ta látàtú lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. ṣùgbọ́n ó ṣàkóbá díẹ̀ fún ètò ìrìn àjò òṣèlú nàìjíríà. nígbà tó ń sọ nínú ìwé ẹ̀ ó ní àwọn pa Muhammad Fasta tó jẹ́ ọ̀rẹ́kùnrin òun nígbà tó ń wà lórí àlééfà làwọn pa á. ó ní gẹ́gẹ́ bí òfin ológun ẹnikẹ́ni tó bá ti lọ́wọ́ nù sùnmọ̀mí àti láti dojú ìjọba bolẹ̀ tí ó bá ti bọ́ sí gbogbo ológun mọ̀ wípé ìdájọ́ rẹ̀ ikú ni. pé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ó dún òun dé góńgó dòun dé mùdùnmùdùn eegun ara inú òun sì bàjẹ́ pé wípé ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ tàn án jọ bẹ̀rẹ̀ láti kékeré láti Minna ní kékeré ọ̀rẹ́ ìgbà èwe òun táwọn sì tún jọ lọ sọ́jà. wàá jẹ́ pé lórí ìjọba àwọn náà ni ó kú sí tọ́. wọ́n torí ọjọ́ iwájú nàìjíríà àti pé kírò ẹ̀ ọmọ bá àmọ́ wáyé mọ́. ìkànnì wọn fọ́ mú nínú kí ọjọ́ iwájú ọjọ́ nàìjíríà ọmọdà àti òun gbójú ẹgbẹ́ olódùn òun dé mọ̀dùnmọ́dùn eegun òun. wọ́n bi léèrè nípa kú délégi wa lóhun ọmọ kankan ń pa ẹ̀ wọ́n fi sọ ìjọba àwọn lẹ́nu ni. àwọn èèyàn sọ pé lálàlàlàlàlà kọ́mọ̀ wí bẹ́ẹ̀ mọ́. n ó sojú aago lẹ̀ tẹ́yìn aráàlú náà ọ̀ dà á sí i. ìwé òun ó jáde láìpẹ́ fún gbogbo kálukú òní ó sì fẹ́ẹ́ tàjù nù ìwé táwọn olóṣèlú tàbí ajagunfẹ̀yìntì nàìjíríà kankan ṣe. owó tí wọ́n kọ́kọ́ ti ẹ̀rí lọ́ńchìn kò sí irú lọ́ńchìn tí wọ́n ti rírú ẹ̀rí láyé. stéètì kan àbí federal government kan ò lọ́ńchìn nǹkan kó rí owó bẹ́ẹ̀ rí. owó burúkú ni wọ́n rí ń bẹ́ o. wọ́n ní wọ́n máa ta ìwé òun ẹyọ kan rẹ̀ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000. ìyàpọ̀ wo ní ẹ̀múrú kan gbọ́n bẹ́ẹ̀ ni wọn ò sì fẹ́ tà ju mílíọ̀nù kan ìwé òun lọ. mílíọ̀nù kan lọ́nà ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta. ṣé ẹ mọye tí yẹn jẹ́ ẹ mọye bílí tó jẹ́. olówó ní òkúre àforítì ní ọ̀pá mẹ̀kúnnù. ń tẹ̀sí mi yóò ràn mí lọ́wọ́ ní bàtà tálákà fi jálé olówó. kábíyèsí olódùmarè Babaginda Maradona. kí n tó ṣe ojú òpó kalẹ̀ fún yín màá máa sọ fún yín pé asán nínú asán o òfo nínú òfo vanity upon vanity all is vanity. ilé ayé ò múlẹ̀ mófo ni gbogbo àwọn tí wọ́n wà ní high table yẹn tí wọ́n jókòó bẹ̀ ọlọ́run jẹ́ mi wá ogun dáadáa
tó bá dogójì ọdún lónìí tàbí another ẹja fi 20 years péré kún tó bá di after 20 years ẹ̀yin ò ní kú èmi ò ní kú ọlọ́run jẹ́ mi wá ogun ẹ̀jẹ̀ á béèrè pé níbo ni gbogbo wọn wà ẹ lọ kọ́ lẹ̀kẹ́ kọ́kọ́ mi sí lábẹ́ o ọlọ́run jó sojú mi kó sojú yín gbogbo àwọn tó wà lórí tébù tí wọ́n ń gbá ọ̀rọ̀ nàìjíríà bí ẹ ń gbá bọ́ọ̀lù tó bá di 20 years time ẹ wá béèrè pé níbo ni gbogbo wọn wà n ti mú àwọn ará aṣáájú táwọn ará aṣáájú ọ̀rọ̀ gbọ́n rẹ̀ dá Awólọ́wọ̀ bó ṣe clever tó mòfin tó kò mòfin wájú kú àsìkò ọ̀mọ̀wé eléèbó gbàǹgbàǹgbà níjọ́ kúdé Sani Abacha akíkanjú ológun tọ́láyà bíi sàpànà àgùntàn òṣèwì láàyè béèyàn bá dán wò yọ dáná rú nígbà kúdé jẹ́ ló mú un ikú tí mú lówó tí mú dàrósà àwọn dàrósà tí wọ́n lówó táàró lówó orú ẹ̀ mọ́. òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ìjọba kò rẹ̀ fún ọ̀nà. ikú tó mú ẹfúnṣe tá a ní wúrà alágbára obìnrin ńbàdàn ikú tó mú látòósà ààrẹ ọ̀nà kakanfò ikú tó mú akíntọ́lá bàbá lámilámi àrọ́lẹ̀ bàbá òjò. ìjí olóòlà tí sá kẹ́kẹ́ akíntọ́lá ìjí olóòlà tí bàbàjà èdè sẹ́nu abẹ jẹ́jẹ̀jẹ́ olóòlà tí wà kọ́ dẹ́mu akíntọ́lá ọmọ ọkọ lògùn ọmọ àlè níjọ́ òkú dé kò escape ẹ̀ ẹ wo lọ́balọ́ba tó ti kú ẹ wo àwọn olóyè alágbára tó ti lọ Abíọ́lá tá a torí ẹ̀ gbéjókòó kalẹ̀ tá a ṣèwé lé lórí táwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ rẹ̀ tí ẹ bá ń ba Abíọ́lá pé ń bo wọ́n ti ẹ̀ bá jọba orílẹ̀-èdè Nàìjíríà yín dé yóò pé Nàìjíríà sí èsè ìlú kan tó ń kọjá ń bẹ̀ fi rí báyìí wà ní ìlú tó o ti gbé gbá orókè tó o dìbò tí Babangida ò jẹun ó gbé fún ọ. gbogbo ẹ̀bi tí Babangida dá o orí Abacha ló dá lé pé Abacha lọ ṣáájú pé káwọn ọmọ gbéjọba fún Abíọ́lá tó wá jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ó ti máa ríra wọn lálùkẹ́ àmọ́ Ọlọ́run. asánú asán òfónú òfo ó gbogbo wọn lórí ìjókòó báyìí ẹ̀yin tẹ́ darí Nàìjíríà tẹ́ sì adarí rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dojú gbogbo nǹkan bólẹ̀ rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bà nǹkan jẹ́ rẹ̀ ẹ̀yin tẹ́ sọ owó tá a fi ń ra odidi 504 station wagon tẹ́ sọ́dọ̀ owó búrẹ́dì owó búgan 1,400 tẹ́ sọ owó búrẹ́dì di 1,500 táwa ra búrẹ́dì 1,500 wọ́n sì ń ra station wagon 1,400 wọn ò pé lówó mi ò náírà náà ni à ń pè ó kábíyèsí ọlọ́run ọmọ nǹkan kan ń pẹ́ o wọ́n fẹ́ fi sọ̀jọba àwọn lẹ́nu ni. ṣùgbọ́n ọ̀rọ̀ ìdìbò àwọn náà fagilé Abíọ́lá ló sì wọlé àti ẹ̀dúpẹ́ eléyùn àdúpẹ́ tásìrí eléyùn tú. ẹ̀wá wà tí yọ ọdún nígbà tí èsì pé ọ̀pọ̀lọpọ̀ interview tí wọ́n ṣe fún Babangida tí wọ́n béèrè pé ǹjẹ́ ó lérò pé Abíọ́lá wọlé ńgbà náà kò síbi tó ti sọ fún ìwé ìròyìn pé Abíọ́lá wọlé rí ń pé ó ṣeé ṣe kó má wọlé o ó lè má jó ń lọ wọlé
ṣùgbọ́n nígbà tó wá dójú ẹ̀ tó àrọ́mọdọ́mọ wọ́n mọ̀ bá nínú ìwé ìtàn. òfónú òfo